Nuwa Media. Yorùbá dùn. Wọ́n sọ wípé ìtàkùn tó so igbá òun ló so àgbè òun náà ló so elégédé. Ṣé bẹ́mi ò mọ ohun tó ń so gbá, n ò sì mọ ohun tó ń so àgbè, bẹ́ẹ̀ n ò mọ ohun tó ń so elégédé. Àmọ́ mo ṣe alábàápàdé igi yìí, mo sì rí i wípé igbá nìkan ló ń so. Òun ló mú mi tọ àwọn àgbàlagbà lọ wípé igi ni mo rí tó ń so gbá, kì í ṣe ìtàkùn. Ni wọ́n ṣe fi òye ẹ̀ yé mi. Wọ́n ní pé tí kò bá sí ìtàkùn, igi ò lè hù. Tí kò bá sí ìtàkùn, igi ò lè dúró. Bí ò bá sì sígi, èso ò lè so. Ẹ rí wípé Yorùbá pé, Yorùbá dùn, Yorùbá kún fún ọgbọ́n, ó kún fún ìmọ̀ àti òye tó pọ̀ lọ jàǹtìrẹrẹ. Nuwa Media.